kìnnì kan ẹ lọ wò lórí YouTube o bó ń ṣe fún Obesere o tó ń ṣe introduce ẹ̀ sí family o tó ń ṣe gbogbo ìwú ẹ ságbo Obesere ò lè fẹ́rù ẹ wọ́n ń fọ́ ni Obesere ìwà náà ó tiẹ̀ ó wọ spec Obesere àwọn amọ̀rọ̀ àwọn tó Obesere ń fẹ́ ó wọ spec ẹ̀ rárá àwọn narrative tó máa ń push àṣẹ irọ́ ni irọ́ ló bá dé ó ṣe bẹ́ẹ̀ fọlú ọmọ ńgbà tó ń sọ tó tiẹ̀ jẹ́ pé speculation wá tí ìyá ẹ olórí burúkú Dublin ìyá ẹ tó ń sunkún lọ bá olórí burúkú Dublin aṣabikiri tó sọ fún ẹ pé MC Olúọmọ bu ẹ tó describe òbu ẹ ó ṣe push narrative yẹn gbà yẹn wàá kọ̀ dákẹ́ wàá jẹ́ káwọn èèyàn kọ́ máa speculate ṣé Yinka fẹ́ Obesere lóòótọ́ ni ṣé Yinka fẹ́ kíní kan lóòótọ́ ni wàá dákẹ́ wàá máa ṣe another topic lọ wàá gbójú kúrò bẹ́ẹ̀ wàá ṣe bẹ́ẹ̀ ni pé o rí and you came out and start pushing nonsense narrative Obesere ẹ lọ bá rí mọ́lẹ̀ tó ń bá ń fún Obesere ẹ lọ ṣe kíní mọ́lẹ̀ tó ń bá ń gbó Obesere ó wá rí àwọn tó ń tẹ̀lé ẹ orí wọn gẹ́gẹ́ bí ọlọ́pọlọ áyán àwọn tó ń tẹ̀lé ẹ náà ni you will see wàá rí pé bọ́ ṣe máa bẹ́ẹ̀ wo fíìmù yẹn náà nìyẹn torí ẹ̀ ló ṣe ń bú Lizzy Anjorin tó ń bú mi ní gbogbo ìgbà tó ń ṣe update igi àràbà tó máa wó igi àràbà tèmi ò lè wó ẹnikẹ́ni tó bá ṣe pé kí igi àràbà mi wó igi àràbà ẹ̀ ló máa wó.